Ẹ̀yin ará wa tuntun ọ̀mí ló mà tún ṣẹlẹ̀ yìí àjá àbalẹ̀ rèé o bó jẹ́ wípé ìkan náà àwọn gbajúgbajà olórin Fuji star tí gbogbo ayé dá mọ̀ Alhaji Jíbọ́lá Pasuma Paso Wonder bó ṣe jẹ́ pé ó ti jáde tán lórí ọ̀rọ̀ Bùsọ́lá Ọ̀kẹ́ o tó jẹ́ wípé ó ní kí àwọn ènìyàn farabalẹ̀ kán wá fetí gbọ́yàwó ọ̀rọ̀ ó ní wọ́n á fetí gbéyàwó ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ tí gbogbo ayé ti ń gbà lọ́tùn-ún lósì o ó ní wípé lóòótọ́ òun àti Bùsọ́lá Ọ̀kẹ́ tí gbogbo ayé mọ̀ sí Ẹlẹ́yẹlé ó ní wípé ọ̀rẹ́ làwọn láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn ó ní àwọn jọ ṣiṣẹ́ papọ̀ ní abẹ́ ìṣàkóso Báyọ̀wá Records ní ọdún náà lọ́hùn ni gẹ́gẹ́ bí àlàyé tí Pasuma Wonder ṣe ó ní wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán sì wà láàárín àwọn títí di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló ṣàlàyé wípé kò sí nǹkan kan tí ó dàárín àwọn rú àpé bóyá àwọn ti jọ fìgbà kan ṣe papọ̀ rí àmọ́ wá ṣe mọ́ láwọn sì jọ ń ṣe é papọ̀ náà ni ó jẹ́ pé ó ní Bùsọ́lá Ọ̀kẹ́ náà kì í ṣe èèyàn kékeré bẹ́ẹ̀ kì í ṣe èèyàn yẹpẹrẹ ó wá ní ohun tí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wípé gbogbo àwọn ènìyàn máa ń lérò wípé gẹ́gẹ́ bí olórin tí orin kan bá ti popular tí gbogbo ayé lọ gbọ́ tí wọ́n gbà á gbogbo àwọn ènìyàn máa ń lérò wípé bẹ́ẹ̀ náà lẹni tó kọ náà ṣe máa di olówó àbí ọlọ́rọ̀ tó ó ní pé rọ́ o kò kí ń máa ń rí bẹ́ẹ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ ń wò wípé wọ́n kọrin tí ayé gbà orin tó rìn tó popular yìí kì í ṣe bí owó tó ṣe ń wọlé sápò wọn náà sí ni ẹ ṣe ń gbọ́ orin ọ̀hún sí o ó wá ní pé tí ẹ ò bá gbàgbé Bùsọ́lá Ọ̀kẹ́ lásìkò tí ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ yìí ó ní iṣẹ́ mọ̀ wípé abẹ́ record label kan ló wà tó jẹ́ wípé ìlànà àátọ̀ tí wọ́n fi ń pín owó fún olórin àtẹni tó ní record label ọ̀hún ó ní kì í ṣe ohun tí àwọn ènìyàn mọ̀ sí ó ní àwọn tí àwọn jẹ́ onífújì bí àwọn ṣe ń rówó kọ́ ni irúfẹ́ àwọn Bùsọ́lá Ọ̀kẹ́ ṣe ń rówó ó wá ní pé ó ṣeé ṣe kó jẹ́ wípé owó tí Bùsọ́lá Ọ̀kẹ́ ò rí nígbà tí wọ́n kọ orin ọ̀hún kí ó má tó nǹkan kan wé bí èépìnì àbí sílè bíi mélòó kan ni wọ́n kó lé lọ́wọ́ ó wá ní wípé ẹ jẹ́ kí òun ṣe àlàyé yìí wípé ìṣọwọ́ tí orin fi ń wáyé àti àwọn style pẹ̀lú ohùn tí wọ́n fi ń pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àwọn ìtajà rẹ̀ sáà tí wọ́n ń pè ní marketing níbi ọdún mélòó kan sẹ́yìn tó ń ṣiṣẹ́ oníṣẹ́ mọ̀ pé lásìkò tá a wà yìí irúfẹ́ àwọn idea yẹn kò work mọ́ báyìí pé nǹkan ẹyọ kan tí àwọn olórin àti àwọn gbajúgbajà sì ń jẹ títí di òní òun náà ni iṣẹ́ takuntakun máa ṣe ní gbogbo ìgbà láì káàárẹ̀ ọkàn pẹ̀lú àdúrà àti oore ọ̀fẹ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ ni Pasuma Wonder ló bẹ gbogbo àwọn ènìyàn pé ẹ dákun kàkẹ́ máa fi ẹnu àtẹ́ máa bu ẹnu àtẹ́ lu Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ jẹ́ ká ṣe kóríyá fún un ká ràn án lọ́wọ́ ká gbé e sókè kí òun náà bàa lè tún padà sí orí ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé ọ̀hún tẹ́ ẹ bá gbọ́ dáadáa fẹ́yìn tí Yorùbá yé ẹ ti rí wípé àlàyé tí Pasuma Wonder Alhaji Wasiu tàbí Pasuma tó ń ṣe ni wípé gbogbo oríire tẹ́ ẹ bá ń rí òun náà kọ́ ni ọ̀nà tí wọ́n gbà débi oríire ọ̀hún rọrùn wípé àwọn ọ̀nà kọ́lọkọ̀lọ máa ń pọ̀ téèyàn bá ń lọ síbi ọlà ṣùgbọ́n ìwọ òun lò ní wariwo ọjà o ó ní nígbà míì àwọn ènìyàn máa ń lérò wípé bí orin bá ṣe lọ náà lówó ṣe dé ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ló sì sọ wípé kí gbogbo àwọn ènìyàn kí wọ́n rẹ̀ so àgbéjẹ́mọ́wọ́ o ọ̀gá ńlá Pasuma òun ni ó sọ eléyìí tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n àti ènìyàn tó ní ìbẹ̀rù Ọlọ́run náà ni Pasuma sọ yìí ó ní kí gbogbo yàrá ayé kẹlọ gbéjẹ́ o kí ẹ yé bu ẹnu àtẹ́ lu Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé eléyìí lọ́la ní ká sáré mú wá fún yín ní àárọ̀ kùtù lónìí bá ṣe jẹ́ pé yàjóyàjó náà ló ṣe ń lọ ní ká mú wá fún yín. FM Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́.
subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.